Dimanche Santé Foot ní orúkọ àwọn ẹgbẹ́ tí ó gbé ìdíje kan kalẹ̀ lórí pápá ìgbábọ́ọ̀lù tuntun èyí tó wà ní àdúgbò Ayẹ́rẹ́ Àgbàrò láti fi sàmì sí ọdún wọn tí wọ́n máa ń ṣe ní gbogbo ọdọọdún ló fà sábàbí ìgbésẹ̀ yìí. Àwọn tó máa ríra wọn ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ láti máa ṣeré ìdárayá àwọn ni ó gbé ìdíje náà kalẹ̀. Ọ̀gbẹ́ni Dọ̀né Onírẹsì wà ní inú àwọn ẹgbẹ́ kan léyìí tí ọ̀gbẹ́ni Sovimi Ashpoint Bienvenue ó jẹ́ olórí fún àwọn ikọ̀ yìí látòkè délẹ̀ tóun náà sì wà ní apá kan. Ìdíje ọ̀hún bẹ̀rẹ̀ bá ti kọ ìwé ẹ̀ lórí pápá ìgbábọ́ọ̀lù ńlá tó wà ní àdúgbò Àgbàrò Ayẹ́rẹ́ níbi tí ìtakùrọ̀gbò ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ìdíje ọ̀hún ó di ọlọ́mọ bọ́ọ̀lù ọ̀yà níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹ́ agbábọ́ọ̀lù wọ̀nyí ti fara ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láti mẹ́ni tí ó gbégbá òrókè láàrin wọn. Àwọn Dimanche Santé Foot eléyìí tí wọ́n gba ìdíje ọlọ́rẹ̀ sọ̀rọ̀ yìí ni wọ́n ṣe eléyìí lórí àti bára wọn yayọ̀ fọ́dún tí wọ́n máa ń ṣe ní gbogbo ọdọọdún. Níparí gbogbo aláǹfààní àti súnmọ́ àwọn tí wọ́n jẹ́ olórí fún ètò yìí wọ́n sì bá wa sọ̀rọ̀ lẹ́sẹsẹ ẹgbẹ́ láyé tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa nígbà tí asúnmọ́ arákùnrin Sovimi Bienvenue tí gbogbo èèyàn mọ̀ sí ìjọba. Bàánà ìkàlẹ̀ àwáyé àkótọ́ ní àǹfààní láti gbá championnat lèyẹ àti ń gbá tẹ́lẹ̀ lálẹ́ ìbọn ká máa ṣayé líjọ́ ọ̀sẹ̀ wọn ọdún bá sì parí ó yẹ fún ká gbé ìjẹ́jẹ́ kankanlẹ̀ ká gbá láyìn àwa fún ìdùnnú kó wọnú ẹ̀ fún ká fún bẹ̀rẹ̀ ọdún titun òun ni ń yà gbé kalẹ̀ èyí á sì gbé kalẹ̀ lẹ́nìí a sì gbá láyìn àwa donc píparí ẹ̀ oníkan gbọ́dọ̀ gbé olókè mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ wọn yé àbágbá parce que èmi ná àwọn àgbàlagbà wọn ni mo wà donc mo dúpẹ́ lọ́dọ̀ yẹn gan fún ìfẹ́ yé wọn ní ká gbá bàálọ̀ náà yé kò sí ìjà kò sí wàhálà kan yá àpáyẹ láyọ̀ àti àlàáfíà. Ìdùnnú ńláńlá ló jẹ́ fún ọ̀gbẹ́ni Dọ̀né Onírẹsì eléyìí tó fi sọ díẹ̀ fún wa nípa ibi tí wọ́n ti ń gbá ìdíje ọ̀hún bọ̀ kó tó wá di àsìkò yìí. àti ń gbà àti sọ èdè lọ́run àti bẹ̀ẹ́ kò àti wo ohun ẹ̀ ó ti pẹ́ àti sọ èdè lọ́run àti wo ohun ó ti pẹ́ títí pé wọ́n kọ́ tẹ̀ ètò làá padà káwa bí láti bẹ́ẹ̀ ọdọọdún làmọ́ ṣe mọ́tọ́dún yé àdìká pé Osolo TV kó wá wò ó pé àmọ́ ṣe é gbà ó jẹ́ wọn ayọ̀kọ́ à pàṣẹ tẹmọ́ bàánà nìkan gba títí kò fa náà ṣá kágbá kan sínú fìlẹ̀ fún àwọn àgbàlagbà wọn ni àwa jẹ́ ọmọdé àmọ́ àgbàlagbà wọn kàn tán ọmọdé ni. Ẹni tó gbá bọ́ọ̀lù sáwọn láàrin àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Dimanche Santé Foot akọ̀ṣà ìbáwọn náà sọ̀rọ̀ ẹgbẹ́ láyé tó ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa. mo ti minẹ́ tipẹ́ kálẹ̀ kò sí náà ni àgbà trọfẹ́ náà lọ fún wọn mẹ́rin àti ṣe tout possible èmi náà ni mo máa kébé náà iná mi dùn gan voilà. Iléeṣẹ́ Osolo TV mójú lọ síbẹ̀ láti lọ wòran ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ sọ́jọ́ Dimanche ọjọ́ 12 oṣù kínní ọdún 2025. Abudu Ládìjà ló gba àwòrán sílẹ̀ ká súnmọ́ ìṣúná lọ sí jábẹ́ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.